alhamdulillahi rabbil alamin siratal mustaqim sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá àlékè ọlá ó sọ nínú hadisul qudsi. Ọlọ́run bá sọ fún Ànábì pé fáàrí fún ni kọ́kọ́ lọ mọ̀ mí ná. Ẹ̀rí báwọn Ọlọ́run sọ fún pé kọ́kọ́ ṣe kí ni kọ́kọ́ lọ mọ̀ mí ná. Ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ rí Ọlọ́run sìn láyé kọ́kọ́ lọ mọ̀ ọba tó ń sìn. Kọ́búlà ń tábùdó ní síwájú kó tó máa sin Ọlọ́run. Òun ló já sí pé ogun tí ò yẹ kó lé ẹlòmíì léré ti lé ní eré látara ìdọ́lọ́wọ̀n ọba rẹ̀ mọ̀. Ìṣubú tí ò yẹ kẹlòmíì ṣubú ó ti ṣubú látara ìdọ́lọ́wọ̀n ọba rẹ̀ mọ̀. Wàá mọ Ọlọ́run lára ọmọ ènìyàn, wàá mọ Ọlọ́run lára ẹranko, wàá mọ Ọlọ́run nínú omi, wàá mọ Ọlọ́run lára òòrùn, wàá mọ Ọlọ́run lára òru, wàá mọ Ọlọ́run lára ọ̀sán, wàá mọ Ọlọ́run lára àfà, wàá mọ Ọlọ́run lára jọ̀mọ́, wàá mọ Ọlọ́run lára èèrà, wàá mọ Ọlọ́run lára àjọ̀nù. Bẹ́ẹ̀ ni kódà wàá tún mọ Ọlọ́run lára òòṣà. Ìwọ tó bá takò etí rẹ wá béèrè lé lórí. Wàá mọ Ọlọ́run nígbà tó o bá dọ́lọ́run mọ̀ lára òòṣà wàá ṣubú. Wàá mọ Ọlọ́run lára ẹbọ. Bẹ́ẹ̀ ni tó o bá dá Ọlọ́run ọba mọ̀ lára ẹbọ wàá padà di kèfèrí. Wàá mọ Ọlọ́run látara tọ́lọ́run fún rẹ̀ fẹ́. Wàá mọ Ọlọ́run látara tọ́lọ́run fún rẹ̀ ò fẹ́. Ìwọ bira rẹ lérè pẹ̀lú gbogbo wọn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórí wá sí ṣòdọ́lọ́run mọ̀ sọ́lọ́run yí ẹ. Program alálẹ́ yìí program tó yẹ kọ́pọ̀lọpọ̀ yìí fi sórí ẹ̀mí ni. Tẹ́ẹ̀ ní jójá torí pé o kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí, o kọ́ lálẹ́ ọ̀la, o kọ́ lálẹ́ ọ̀túnla tó dẹ̀ mú lò látara àwọn ẹ̀kọ́ tó kọ́ yìí ó ń lékún ni. Torí pé kullama adabani ya daharu arọ́ni nọ́ọ̀sọ̀ akiri wa ìzámọ̀ zádìtúlẹ̀ ìlìmọ̀ zádà ní ìlìmọ̀ bìjà. Torí pé gbogbo ìgbà tó o bá ti ń lékún lórí àìmọ̀kan rẹ, àìmọ̀kan rẹ ò wá máa jẹ́ kó o mọ ibi tó o fèsì tẹ́lẹ̀, ìwọ náà wà máa di onímọ̀ tàtà yóò máa fojú olóyè ọlọ́gbọ́n wẹ̀. Ó gbádùn Ọlọ́run tó lára mi. Wàá mọ Ọlọ́run lára gbogbo nǹkan. Torí pé èsì tọ́lọ́run bá fẹ́ ni pé fáàrí fún ni kọ́kọ́ lọ mọ̀ mí náà ló wí. Kọ́búlà à ń ta àbùdó ní síwájú kó tó máa sinmi látara ká kọ́kọ́ lọ mọ̀ Ọlọ́run mọ́ ẹ̀. Òun ló fi fàtẹ́pẹ́ tá a bá bímọ tá a tọ́ tó bá ti dípọ̀ ọmọ yẹn ti ń sọ̀rọ̀ tó ti pe bàbá màmá àǹtí mi mọ́mí I will eat, mọ́mí I want to eat, ìyá mi mo fẹ́ jẹun, mọ́mí I want to piss, mọ́mí I want to yàgbẹ́ tètè fẹ́ sẹ ọmọ yẹn lé náà ẹ̀sìn máa jẹ́ kó lọ lékéwù. Ọ̀pọ̀ òbí mi ò bìkítà lórí lékéwù ọmọ. Òbí mélòó ló ń béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ pé ọmọ mi ṣó lọ lékéwù lénìí, ọmọ mi kílẹ̀ kí n lékéwù lénìí. Ká ṣẹ̀ṣẹ̀ wá sọ yí pé òbí tí ó mójútó lé ayé ọmọ tó bá lọ tàjúdì tí ó mọ̀ ọmọ dání. Òbí mi a máa lọ sáìsùn agbọ̀mọ́lẹ̀lé. Òòṣà tó o bá ń ṣe, ẹ̀sìn tó o bá ń sìn látara Ọlọ́run tó o bá ti fi òye àtọmọ kó jẹ́ kọ́mọ náà máa fojú tó nǹkan náà ò ní yí ọmọ kò dẹ̀ ní pẹ́ nínú agboolé náà. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ nílé àwọn ẹni Ọlọ́run látara ìdọ́lọ́wọ̀n ọba mọ̀ dàbí alára ọ̀pọ̀ míì ti ń dáwọ́rọ́. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí látara ìdọ́lọ́wọ̀n mọ̀ dàbí alára ọ̀pọ̀ ọmọ mùsùlùmí ti di kìrìsìtẹ́nì. Ẹlòmíì ti torí ebi ó yí padà sí kìrìsìtẹ́nì. Ẹlòmíì ti torí aṣọ ó yí padà sí kìrìsìtẹ́nì. Ẹlòmíì ti nítorí àìnítẹ̀lọ́rùn àbí torí ìwà tí èèyàn kan wù sí ó mú ó lọ gba ẹ̀sìn míì ó yí padà sí kìrìsìtẹ́nì. ṣẹ̀ríbáwò Ọlọ́run tó ń sìn òye ni ẹ má bù. Torí pé tọ́lọ́run bá yí ẹni ó ti sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó tọrọ bẹ̀sìn Islam. Kí ni tọ́lọ́run bá lè kí ọlá sọ fún ẹ? Ó lè fáàrí fún ní kọ́kọ́ lọ mọ̀ mí. Kọ́búlà à ń ta àbùdó ní síwájú kó o tó máa sìn mí. Wàá mọ lamiyari fún ni ó wá bíẹ́lẹ̀ pé tiẹ̀ lónà ọ̀rẹ́ wa. Ìwọ tó ń gbọ́ mi tẹ́tí kò gbọ́ná. Wàá mọ lamiyari fún tó o bá tiẹ̀ wá mọ èmi Ọlọ́run tó o dá Ọlọ́run mọ̀. Wò béèrè fàkéyìfà tàbùdó ni báwo gangan ló ṣe fẹ́ rí èmi Ọlọ́run gan sí náà. Ó túmọ̀ sí pé gbogbo ìmọ̀ ara ní bẹ lọ́wọ́ Ọlọ́run. Ó ń sin Ọlọ́run ní kó má pa ẹ lọ́mọ. Ànábì mọ Ọlọ́run sí o ó sì pa ọmọ rẹ̀. Àbúrú bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí èmi àti ẹ. Ó ń sin Ọlọ́run ní kó má fìyà jẹ ẹ. Ọlọ́run rẹ níṣẹ́ ò túmọ̀ sí pé kó má gbé dààmú pàdé ẹ. Ọba tó ń rẹ iṣẹ́ náà ni ó tún ti ẹni tí ó máa ní kó di ẹ lọ́wọ́. Torí pé òun lọ ọba ìmọ́lẹ̀ náà lọ bá òkùnkùn.
tí ìwọ ṣe ń wá ọlọ́run pé kẹ́mi rẹ gùn kó máa ṣàṣeyọrí bẹ́ẹ̀ náà làwọn kan ń wá ọlọ́run pé kẹ́mi rẹ máa gùn kó máa ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni torí pé àwọn ẹ̀dá kan wà tọ́lọ́run dá kò fi rẹ rán wọn kó bá tèèyàn jẹ́ ní tiwọn èmi àti ẹ̀ ò ní rìnà pàdé wọn. bẹ́ẹ̀ sì làwọn ẹ̀dá kan bẹnu ayé yìí kọ́ tún téèyàn sí lọ lọ́wọ́n ọba àlékè ọlá rán wọn sí wá bíra rẹ lérè ṣé òun bá tọmọlá kejì jẹ́ dàbò òun tún ṣe ṣèdájọ́ ara rẹ. wò béèrè ọlọ́run ló fi ní wàá mọ lamuyari fún ni nígbà tó o bá dé mi ọlọ́run ọba mọ̀ tó o màrà tó ń bẹ lọ́wọ́ mi tó o mọ̀ tí mo lè ṣàtọ̀ tí mi lè ṣe fàkífà yabudun báwo gan ló ṣe fẹ́ rí mi sí bẹ́ẹ̀ sì ni ọba tá à ń sìn yìí kò ń ṣe ọba ibi ó lè dá àwọn ẹni ibi àmọ́ ọlọ́run ń ṣe ọba ibi tẹ́sìn tó ń sìn ọba yí ẹ torí bọ̀ pẹ̀lú ẹlòmíì ń bẹ alẹ́ òǹpọ̀ ọlọ́run ló ń dóhùn wò láìsí mọ̀ pé èṣù látara àwọn ẹni ibi ló ń dóhùn wò bẹ́ẹ̀ sì ni ọlọ́run yìí náà ló dá èṣù àtàwọn ẹni ibi ewé kò ní jábọ́ lára kí kọ́lọ́run máa mọ̀ sí i òun náà ló fi falẹ̀ jásí gbogbo tó bá kọlu ọmọ ènìyàn ọ̀dọ́ ọlọ́run náà là ń darí ẹ̀ sí wá bèrè ààrẹ lẹ́rìí gbogbo wọ́n tó ń gbọ́ mi lálẹ́ ìjọ ọlọ́run yí ẹ àbí kò yí ẹ ìbéèrè kan tí mo fẹ́ jọ bèrè ààrẹ nìyẹn ìwọ náà máa ronú bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ni bàbá wọn Ọlánàbí sọ yìí Ọlánàbí KUNFAYEKUN BULALA ọ̀rọ̀ lọ sọ yìí ṣọlọ́run yé mi tòótọ́ wọ́n wọ àtijọ́ tó ti ń sin ọlọ́run ọba bọ̀ ìjọba tó ń sìn yẹn ṣó yí ẹ ṣọlọ́run yí ẹ lórí ìrun ṣó mọ̀ ń kí ṣọlọ́run yí ẹ lórí jímọ̀ ṣó lọ jímọ̀ ṣé ọlọ́run ọba àlékí ọlá ó yí ẹ débi sàárà bẹ́ẹ̀ ni bíra rẹ lè pé ṣọlọ́run yí ẹ débi sàárà ṣó ń ṣe ìtọrẹ àánú mo gbẹ́mí rẹ̀ nígbà míì ìnáwó lọ́wọ́ ńkọ́ aláìní kan ṣe ni ẹ́ owó nìkan kọ́ lọ́ fi ń ṣe ìtọrẹ àánú ìyá máa fún mi ṣe ìtọrẹ àánú ìyá máa faṣọ ṣe ìtọrẹ àánú ìyá máa fi bàtà ṣe ìtọrẹ àánú abọ́ oúnjẹ ìyá máa fi ṣe ìtọrẹ àánú síbí ìyá máa fi ṣe kódà tó o bá wá ní nǹkan kan tó sọ yí pé o ò ní nǹkan kan ìyá máa fi ọ̀rẹ́ ẹnu ṣe ìtọrẹ àánú láti fi tún ayé ọmọlàkejì ẹni ṣe ògì báwọn ṣé o wá gbọ́ ọlọ́run ọba yé ṣé o mọ ọlọ́run ṣé o sin ọlọ́run débi àwẹ̀ Ramadan tó ń wọlé dé yìí sìn Ramadan ló ń kọlẹ̀kùn bọ̀ yìí sìn Ramadan náà tó wá ń kọlẹ̀kùn bọ̀ yẹn ṣé o mọ ọlọ́run débẹ̀ ẹlòmíì bẹ tí Ramadan bá dé báyìí kò ní gba àwẹ̀ kankan ní ẹ̀ṣọ́ fẹ́ mú mi sí ni bẹ́ẹ̀ ni ohun tí o mọ ẹ̀sìn lọ́jọ́ ọ̀la tó bá dé wàá gba times 10 ẹnu kòtò ẹlòmíì ti ń gbàwẹ̀ ẹnu ayé ń sìn ẹlòmíì ń bẹ ọ̀rọ̀ ẹnu tó sọ látara Ramadan pé wo èmi lè wá fi ebi para mi o òun ló mọ́lọ̀ gbárísìkì lọ́wọ́ ẹ̀ ebi wa ń pa ọlọ́wà ní àwẹ̀ tó o fẹ́ gbà yẹn máa yọ lára ẹ láàárọ̀ máa yọ lára ẹ lọ́sàn máa yọ lára ẹ ńgọ́lẹ̀ máa yọ lára ẹ lálẹ́ kódà bá tún yọ lára ẹ lóru ẹ wọ ọ̀nà tọ́lọ́ gbà yọ lára ẹ lómi ọ̀rọ̀ ya ó ìwọ tó bá ń bẹ pẹ̀lú mi pariwo ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta pa Allahu akbar la ilaha illallah tó o bá wí gbogbo kíbi tí yà ti jẹ ìwọ àti ìdílé rẹ dé tọ́wá ní kò sọ́nà àbáyọ mẹ́ ọlọ́run wọlá ń pọ̀ sí gbọ́rọ̀ ọlọ́run lára mi ó sì wí ohun tí mo ní owí jáde láì dá ọ̀tọ̀ lọ gbogbo ẹ̀ lọ́lọ́run sì parí fún mi àti ẹlẹ́kan náà ó yá wí jáde síta.